Nàìjíríà mọ gbogbo àwọn agbésùnmọ̀mí nípa orúkọ àti ibùba wọn. Sheikh Gumi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ohun tí a mọ̀ rèé o. Èyí ni ohun tí a mọ̀ nípa àwọn ibùdó tí Amẹ́ríkà ní ó ṣeé ṣe kí Iran ṣèkọlù sí ní Nàìjíríà. Ọ̀wọ́n gógó ń bọ̀ o. Ọ̀wọ́n gógó epo tún ti ń kọ lẹ́tà sí ọ̀wọ́n gógó àwọn èlò àti owó ọkọ̀ èrò ní Nàìjíríà. Trump yóò yọ àwọn ààrẹ ilẹ̀ adúláwọ̀ kan, kò sì ṣetán láti ran Tinubu lọ́wọ́ o. Àlùfáà Ayọ̀délé ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Ìdúnàdúrà ìjíròrò pẹ̀lú Amẹ́ríkà kò sí lórí ètò ìkọlù mísáìlì àfòdàgboru ohun ìjagun ní láti tẹ̀síwájú. Iran ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. A ní láti mọ ohun tó ṣekú pa o. Ọmọbìnrin kan tí wọ́n bá òkú rẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀rẹ́kùnrin rẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá ti gùn lé ìwádìí bó ti jẹ́. Ikú mú akọni lọ o. Adégbòyè Onígbìndé akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ jáde láyé lẹ́ni ọdún 88 88 years. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba Nàìjíríà mọ gbogbo àwọn agbésùnmọ̀mí nípa orúkọ àti ibùba wọn. Sheikh Gumi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ àlùfáà onímọ̀ nípa ẹ̀sìn Islam nílùú Kaduna, Sheikh Ahmad Abubakar Gumi ti sọ wípé ìjọba Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Tinubu mọ gbogbo àwọn agbésùnmọ̀mí nípa orúkọ àti ibùba wọn. Gumi sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí amóhùnmáwòrán pẹ̀lú DRTV nígbà tó ń ṣe àwíjàre nípa àwọn ìpàdé tó máa ń ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn agbésùnmọ̀mí agbébọn oríṣiríṣi. Ó ní ìjọba mọ gbogbo àwọn agbésùnmọ̀mí nípa orúkọ àti ibùba wọn. Ó ní òun kì í dá nìkan lọ sọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí, òun yóò ké sí àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ aláàbò, gbogbo àwọn èèyàn. Òun máa ń lọ sọ́dọ̀ àwọn emir àgbègbè náà. Kódà gan nígbà tí àwọn ń lọ sọ́dọ̀ agbésùnmọ̀mí kan, òun pẹ̀lú àwọn obìnrin làwọn jọ lọ sí àgbègbè náà. Ó ní àwọn èèyàn ò lè rí torí ẹ̀rọ ayàwòrán kò ká àwọn àgbọ̀ndàn náà, ṣùgbọ́n òun kì í dá nìkan lọ o. Níbẹ̀rẹ̀ oṣù kejìlá ọdún 2025 ló ti fẹ̀sùn kàn pé àwọn alágbára àjèjì kan ṣàtìlẹ́yìn fún àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí àti àwọn adìyàmọ́ra àgbébọn tó ń ṣọṣẹ́ láabi jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú BBC Hausa, Gumi mẹ́nuba ohun tó fà á tí wàhálà rògbòdìyàn ìwà ipá fi gbóná janyin lójijì lẹ́yìn ọ̀pọ̀ oṣù tí ìrọ̀kẹ̀kẹ̀ náà lọlẹ̀, ṣàfihàn ọwọ́ àìrí àwọn èèyàn àjèjì tí wọ́n ní agbára àti ohun èlò láti bà orílẹ̀-èdè jẹ́. Gẹ́gẹ́ bó ṣe wí, ìkọlù ẹnu ọjọ́ mẹ́ta yìí fi hàn kedere pé àwọn agbára àjèjì ló mú kí ètò ààbò Nàìjíríà tún mẹ́hẹ̀ sí i. Àlùfáà náà, ẹni tó ti máa ń pè fún ìdúnàdúrà pẹ̀lú àwọn ikọ̀ àwọn agbébọn, tọ́ka sí ojú ọ̀nà márosẹ̀ Àbújá sílùú Kaduna jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tó léwu jùlọ nígbà kan. Ó jẹ́ kó di mímọ̀ pé ojú ọ̀nà náà ti ní ààbò títí dìgbà ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ àìpẹ́ yìí. Bákan náà ló tún sọ wípé àwọn olùgbé ìlú Banengwari, agbègbè ibi tí wọ́n ti ń dojúkọ ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn fún ọjọ́ pípẹ́, ti bẹ̀rẹ̀ sí ní darí padà sóko wọn ṣáájú kí wàhálà rògbòdìyàn tó tún yọjú. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àríwísí àwọn èèyàn nípa bó ṣe máa ń dúró lórí ẹsẹ̀ rẹ̀ nípa pípè fún ìdúnàdúrà àdéhùn pẹ̀lú àwọn agbébọn, Gumi ní àwọn aráàlú kò fiyèsí ohun tó ṣokùnfà kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí. Ó kọ̀ jálẹ̀ ó ní gbogbo èèyàn ló dá àwọn agbésùnmọ̀mí mọ̀, ṣùgbọ́n ohun tí àwọn èèyàn kò sọ̀rọ̀ lé lórí ni kí ló fà á tí àwọn èèyàn tí a ti jọ ń gbé papọ̀ rí ṣe dìde ogun sí wa tí wọ́n wá di ẹ̀rù jẹ̀jẹ̀ láwùjọ. Ó ní ìdí kan wà nìyẹn tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà fi ń wáyé. Ó ṣàpèjúwe àwọn àṣeláàbí náà gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ń hùwà látinú àìmọ̀kan àti ìṣinilọ́nà. Ó ní irú ènìyàn méjì ló wà tí ìṣe wọn kò gbọdọ̀ ya ẹnikẹ́ni lẹ́nu. Ó ní àwọn wèrè àti àwọn aláìmọ̀kan. Ohunkóhun tí wọ́n bá ṣe ló jẹ́ ìparun. Nígbà tí Gumi ń dáhùn sí àwọn aláríwísí tí wọ́n ń fẹ̀sùn kàn pé ó ń gbèjà àwọn ọ̀daràn agbébọn, ó tẹnumọ́ pé ọ̀nà tí òun gbà ṣe dá lórí ojúṣe ẹ̀sìn àti ìlànà ìpẹ̀tù sí aáwọ̀. Ó ní èyí kì í ṣe ìkáàánú fún àwọn adìyàmọ́ra àgbébọn. Ó ní ẹ̀sìn àwọn kò gba ìnilára, gbogbo ohun tí àwọn ń ṣe ni fún Ọlọ́run. Ohun tí a mọ̀ rèé o. Èyí ni ohun tí a mọ̀ nípa àwọn ibùdó tí Amẹ́ríkà ní ó ṣeé ṣe kí Iran ṣèkọlù sí ní Nàìjíríà. Olú
iléeṣẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ní Nàìjíríà ti kìlọ̀ fáwọn èèyàn orílẹ̀-èdè yìí tó wà nílẹ̀ Nàìjíríà wípé kí wọ́n ṣọ́ra ṣe torí ó ṣeéṣe kí Iran ṣe ìkọlù sáwọn ibùdó Amẹ́ríkà àti àwọn ilé ẹ̀kọ́ tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ilẹ̀ náà tó wà ní Nàìjíríà. Olú iléeṣẹ́ Amẹ́ríkà tó wà nílùú Àbújá kìlọ̀ fáwọn ọmọ Amẹ́ríkà nínú àtẹ̀jáde kan tó fi síta wípé kí wọ́n wà lójúfò nígbàkúùgbà tí wọ́n bá wà ní olú iléeṣẹ́ náà tàbí láwọn ilé ẹ̀kọ́ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Amẹ́ríkà. Ìkìlọ̀ ọ̀hún jáde nínú àtẹ̀jáde kan pàápàá jùlọ fáwọn tó bá fẹ́ lọ sí olú iléeṣẹ́ Amẹ́ríkà tó wà nílùú Àbújá àti ìlú Èkó pé wọ́n gbọ́dọ̀ mú ètò ààbò wọn ní ọ̀kúnkúndùn. Olú iléeṣẹ́ Amẹ́ríkà wá gbà wọn ọmọ ilẹ̀ náà tí wọ́n wà ní Nàìjíríà ní ìmọ̀ràn wípé kí wọ́n ó má gba ọ̀nà kan ṣoṣo lọ síbi tí wọ́n bá ń lọ. Ìmọ̀ràn míì tún jáde wípé káwọn ọmọ Amẹ́ríkà ní Nàìjíríà ṣe àyípadà àkókò tí wọ́n bá fẹ́ lọ sí ibikíbi àti pé kí wọ́n wà lójúfò níbikíbi tí wọ́n bá ń lọ. Amẹ́ríkà tún gbà àwọn èèyàn ilẹ̀ rẹ̀ ní ìmọ̀ràn wípé kí wọ́n má wọ aṣọ ńlá lọ síbì kankan lásìkò yìí. Bákan náà ni olú iléeṣẹ́ Amẹ́ríkà tún gbà àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà tó wà níbikíbi ní ìmọ̀ràn pé kí wọ́n ó má dúró sí àárín ọ̀pọ̀ èèyàn tàbí níbi tí ìfẹ̀hónúhàn ti ń ṣẹlẹ̀. Olú iléeṣẹ́ Amẹ́ríkà tún sọ fáwọn èèyàn ọmọ ilẹ̀ Amẹ́ríkà ní Nàìjíríà pé kí wọ́n rí dájú pé iná wà lórí fóònù wọn nítorí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó lè fẹ́ wáyé. Wọ́n tún ní káwọn ọmọ Amẹ́ríkà mọ ọ̀nà tí wọ́n lè gbà jáde níbikíbi tí wọ́n bá wà torí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó lè ṣẹlẹ̀ lásìkò yìí. Àmọ́ Amẹ́ríkà sọ pé olú iléeṣẹ́ àwọn nílùú Àbújá àti ìlú Èkó yóò sì wà ní ṣíṣí bó tilẹ̀ jẹ́ pé Iran ti dúnkòokò láti ṣèkọlù sí Nàìjíríà. Olú iléeṣẹ́ Amẹ́ríkà sọ pé káwọn ọmọ Amẹ́ríkà tó wà ní Nàìjíríà sì máa lọ sórí ìkànnì olú iléeṣẹ́ Amẹ́ríkà fún ìròyìn àtìgbàdégbà láti lè máa gbọ́ ohun yòówù tó bá fẹ́ ṣẹlẹ̀. Ìkìlọ̀ yìí jẹyọ látàrí ogun tó ń lọ lọ́wọ́ láàrin Amẹ́ríkà, Israel àti Iran. Ní ọjọ́ 28 oṣù kejì ni ogun náà bẹ̀rẹ̀ táwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sì ti ń ju oríṣiríṣi àdó olóró síra wọn láti ìgbà náà títí di àsìkò yìí. Ẹ̀wẹ̀, ààrẹ Donald Trump ti sọ pé ó ṣeéṣe kí ogun tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Iran parí láìpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan ti bàjẹ́ díẹ̀ tó jẹ́ pé ẹnìkan ló mọ̀. Oríṣiríṣi àdó olóró ni Amẹ́ríkà ti jù sí Iran láti ọjọ́ 28 oṣù kejì nígbà tí Iran náà sì ń ṣe bẹ́ẹ̀ kọlu àwọn ibùdó ológun Amẹ́ríkà tó wà láwọn orílẹ̀-èdè tó wà ní àyíká wọn. Ọjọ́ àkọ́kọ́ tí Amẹ́ríkà yin àdó olóró sí Iran ni adarí orílẹ̀-èdè náà Ayatollah Ali Khamenei kú. Ní báyìí tí ogun náà ti wọ ọ̀sẹ̀ kejì, ààrẹ Trump ní ó ṣeéṣe kí ogun náà parí láìpẹ́ torí Amẹ́ríkà ti ṣe àṣeyọrí ńlá pẹ̀lú ìkọlù tí wọ́n ṣe ní Iran. Ààrẹ Amẹ́ríkà ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà ti ṣiṣẹ́ ribiribi lórílẹ̀-èdè Iran. Trump sọ pé kò dín ní ìdá 100 nǹkan ìjà olóró tí Iran fi yin àdó olóró táwọn ọmọ ogun Amẹ́ríkà ti bàjẹ́. Ààrẹ ní Amẹ́ríkà tún ti bà àwọn ọkọ̀ ojú omi ìjagun Iran jẹ́. Ó ní ilé ayé yóò dùn gbé, ìfọ̀kànbalẹ̀ yóò sì tún wà lẹ́yìn tí Amẹ́ríkà bá parí ogun tó ń gbé ti Iran. Àmọ́ orílẹ̀-èdè Iran ti fárígá tako ọ̀rọ̀ tí ààrẹ Donald Trump sọ pé ogun tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì àti Israel lè parí láìpẹ́. Ọ̀wọ́n gógó ń bọ̀ o. Ọ̀wọ́n gógó epo tún ti ń kọ lẹ́tà sí ọ̀wọ́n gógó àwọn èlò àti owó ọkọ̀ èrò ní Nàìjíríà. Láwọn ibì kan àwọn awakọ̀ èrò ti bẹ̀rẹ̀ sí ní tò ra epo pẹ̀lú bí owó epo ṣe ń lọ sókè sí. Bẹ́ẹ̀ làwọn ibòmíì kò sí àtòfimúlémú ọkọ̀ ju pé wọlé kó o jáde àmọ́ owó gegele ni wọ́n ń tà á. Àlékún owó epo náà ló ti wá dàbí pé ó ti ń fa ọ̀wọ́n gógó àwọn ohun èlò lọ́jà báyìí. Ńṣe ni iye tí àwọn èèyàn ń wọ ọkọ̀ tàbí gun ọ̀kadà tẹ́lẹ̀ ti gbówó lórí sí báyìí. Àfikún owó epo náà ló ti wá dàbí pé kì í ṣe ilẹ̀ yìí nìkan, káàkiri àgbáyé ni ọ̀wọ́n gógó náà wà. Ní báyìí láwọn ilẹ̀ òkèrè àwọn awakọ̀ sọ̀rọ̀ lórí bí owó orí epo ṣe ń gbẹnu sókè débi tí ó ti kọjá $100. Ńṣe ni ọ̀pọ̀ wọn ń pariwo fi ẹ̀hónú hàn lórí àfikún tó bá owó epo náà. Ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn kan ṣe báyìí ni láti máa ra epo kó pamọ́. Ṣé ríra epo kó pamọ́ yìí ló sì jẹ́ ohun tí ó léwu púpọ̀? Ṣé ohun tó ṣokùnfà ọ̀wọ́n gógó yìí ní kò sẹ́yìn ogun tó ń tẹ̀lẹ̀ láàrin Amẹ́ríkà, Israel àti Iran pẹ̀lú bí ìkọlù ṣe ń fojoojúmọ́ wáyé láwọn ìlú tí wọ́n ti ń kó epo wọlé sáwọn orílẹ̀-èdè míì. Ogun Amẹ́ríkà àti Israel náà
sí Iran náà ló mú kí owó epo rú gọ́gọ́ sí i pẹ̀lú bí àwọn kan ṣe ń wòye pé ó ṣeéṣe kí àdínkù bá iye ìjálá epo tó bá ń yọ torí kò lè bá a kárí. Àwọn aláṣẹ lórílẹ̀‐èdè South Korea àti Thailand ti sọ pé àwọn yóò fi gbèdéke sí iye tí owó orí epo jẹ́ nígbà tí àwọn orílẹ̀-èdè mìíràn náà sì ń sọ bí àwọn náà ó ṣe máa rí epo lò ṣáájú kí ogun náà tó parí. Trump yóò yọ àwọn ààrẹ ilẹ̀ adúláwọ̀ kan kò sì ṣetán láti ran Tinubu lọ́wọ́ o. Àlùfáà Ayọ̀délé ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Olùdarí ilé ìjọsìn Inri Evangelical Spiritual Church àlùfáà Elijah Ayọ̀délé ti ṣèkìlọ̀ pé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump yóò yọ àwọn ààrẹ kan kúrò nípò nílẹ̀ adúláwọ̀ Áfíríkà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ abẹ́sìnkáwọ́ fétò ìròyìn rẹ̀ Ọ̀ṣọ́ Olúwatósìn, àlùfáà Ayọ̀délé jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Amẹ́ríkà kò ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu láìka ohun tí ó ń ṣe sí. Ó sọ wípé Donald Trump yóò rí dájú pé ó yọ àwọn ààrẹ ilẹ̀ adúláwọ̀ kan kúrò nípò. Ó ní kò sí nǹkan tí Tinubu ò bá máa ṣe nísinsìnyí, Trump yóò dìde takò. Ó ní Amẹ́ríkà kò ní wá láti ràn lọ́wọ́ bí kò ṣe láti yọ kúrò nípò. Wòlíì náà ṣàlàyé pé ìpinnu Trump láti ran Nàìjíríà lọ́wọ́ yóò mú kí ọ̀rọ̀ náà burú sí i fún orílẹ̀-èdè náà. Nàìjíríà gbọ́dọ̀ kíyèsí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ilé-iṣẹ́ ààbò kí á wà lójúlá alákànfin sọrí nílùú Àbújá, Lọ́kọjà, Benue, Kogi, Edo, Ògùn, Katsina, Adamawa, Kano, Sokoto. Ó ní wọ́n yẹ kí a máa sọ wọn nítorí òun rí àwọn ìkọlù. Síwájú sí i, àlùfáà Primate Ayọ̀délé bẹ ìjọba Nàìjíríà láti ṣiṣẹ́ lórí àwọn ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. Ó sì sọ pé orílẹ̀-èdè náà nílò kí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun COAS gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ní kíámọ́sá báyìí. Ó kìlọ̀ nípa ìkọlù àti ìpànìyàn látọwọ́ àwọn agbanipa lágbo òṣèlú. Ìjọba Nàìjíríà kò gbọdọ̀ sùn lórí ọ̀rọ̀ ààbò yìí, èyí yóò sì ní ipa lórí pípa àwọn olórí ààbò àti ṣíṣèkọlù sí àwọn ohun ìjà ológun. Ayọ̀délé ní òun ti kìlọ̀ fún àwọn ológun ní ọ̀pọ̀ ìgbà pé a nílò kí olórí àwọn ọmọ ogun kó gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ọ̀rọ̀ yìí. Ó ní ìpànìyàn àti ìkọlù òṣèlú yóò wà. Àwọn ènìyàn tó wà nílé tí wọ́n yẹ kí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí amòye fún àwọn òṣìṣẹ́ ààbò ń bẹ̀rù, kò sí ẹni tó ṣetán láti ṣe ohunkóhun. Ìdúnàdúrà ìjíròrò pẹ̀lú Amẹ́ríkà kò sí lórí ètò. Ìkọlù mísáìlì àfòdágbóró ohun ìjagun ní láti tẹ̀síwájú. Iran ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ àjèjì nílẹ̀ Iran sọ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pé ìdúnàdúrà ìjíròrò pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà kò sí lórí ètò bí ogun tí àwọn ń jà yìí ṣe wọ ọjọ́ 11. Ó ní òun ò rò pé jíjíròrò pẹ̀lú àwọn Amẹ́ríkà yóò wà lórí ètò àwọn mọ́. Abbas Aragaji sọ fún PBS News sọ wípé Tehran ní ìrírí kíkorò tó le gan lákòókò ìdúnàdúrà tí wọ́n ṣe pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀. Lọ́jọ́ 22 oṣù kejì, ilẹ̀ Amẹ́ríkà àti Israel kọlu ilẹ̀ Iran, èyí tó ṣekú pa adarí àgbà Iran Ayatollah Ali Khamenei, tó sì mú kí ogun náà tún gbóná jẹun sí i, tó sì ti tàn káàkiri àárín gbùngbùn ìlà oòrùn Middle East. Ìkọlù Israel àti Amẹ́ríkà wáyé ní ọjọ́ méjì ṣáájú kí Washington àti Tehran tó bẹ̀rẹ̀ ìjíròrò lẹ́yìn àwọn ìjíròrò mẹ́ta tí ó kọjá. Àwọn alárinà Omani nínú àwọn ìjíròrò náà ti sọ pé ìlọsíwájú pàtàkì wà nínú ìjíròrò náà. Iran ti fèsì sí àwọn ìkọlù ilẹ̀ Amẹ́ríkà àti Israel pẹ̀lú drone àti missile tí ó dojúkọ Israel àti Amẹ́ríkà jákèjádò agbègbè náà. Ìrìn ọkọ̀ ojú omi nípasẹ̀ ọ̀nà Strait of Hormuz, èyí tí ó fẹ́rẹ̀ tó ìdá 20% nínú epo rọ̀bì àgbáyé tó ń kọjá ti dìbàjẹ́ gidigidi. Àwọn ọmọ ogun Iran ti dojúkọ àwọn táǹkà epo tó ń kọjá lójú ọ̀nà omi láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú PBS News, Araji tẹnumọ́ pé Iran gùn lé ìgbésẹ̀ ìdáàbòbò ara ẹni. Ó sọ wípé àwọn ti múra tán láti máa kọlù wọ́n pẹ̀lú àwọn ohun ìjà àwọn níwọ̀n ìgbà tí ó bá yẹ àti níwọ̀n ìgbà tí ó bá gbà. Ní alẹ́ ọjọ́ Ajé Monday, igbákejì mínísítà fún ọ̀rọ̀ àjèjì nílẹ̀ Iran Kazim Garibabadi sọ pé àwọn orílẹ̀-èdè kan ní agbègbè náà àti níbòmíràn ti kàn sí ilẹ̀ Iran láti dá ogun dúró. Ó sọ fún iléeṣẹ́ tẹlifíṣàn orílẹ̀-èdè náà pé orílẹ̀-èdè China, Russia àti France àti àwọn orílẹ̀-èdè kan ní agbègbè náà pàápàá ti bá àwọn sọ̀rọ̀. Àwọn kan lára wọn fẹ́ ṣe nǹkan kan láti dá ogun yìí dúró. Ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron sọ pé ilẹ̀ Faransé àti àwọn akẹgbẹ́ rẹ̀ múra iṣẹ́ ìgbèjà láti tún sí Strait of Hormuz. Garibabadi sọ pé Iran kò bẹ̀rẹ̀ ìkọlù àti ogun náà. Ó ní àwọn ń gbèjà ara wọn ni.
láti mọ ohun tó ṣekú pa o ọmọbìnrin kan tí wọ́n bá òkú rẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀rẹ́kùnrin rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti gùn lé ìwádìí bó ti jẹ́ o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàwárí òkú ọmọbìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Precious Mọ́gàjí ní ẹnu ọ̀nà ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ ní agbègbè Ọ̀jọ́ níjọba ìbílẹ̀ Akínyẹlé nílùú Ìbàdàn. ìròyìn ní wọ́n fura pé ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún ẹni tó ti na pápá bora báyìí ló ṣekú pa Precious. agbẹnusọ ọlọ́pàá Ọ̀yọ́ Àyànládé Ọláyínká nínú àtẹ̀jáde kan tó fi léde sọ pé Quadri Mohammed ní orúkọ ọ̀rẹ́kùnrin tí wọ́n fura sí pé ó ṣekú pa Precious ọ̀rẹ́bìnrin rẹ̀. ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú ọmọbìnrin náà. ó ṣàlàyé pé èèyàn kan tó rí òkú ọmọbìnrin ọ̀hún ní ẹnu ọ̀nà ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ ló lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. àtẹ̀jáde náà ní Quadri Mohammed ní ìgbàgbọ́ wà pé ó jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years nígbà tí Precious Mọ́gàjí sì jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years. ó ní ìwádìí fi hàn pé nǹkan bíi aago 5 ní ará àdúgbò kan tó rí òkú Precious lẹ́nu ọ̀nà ké gbàjarè lọ sí àgọ́ ọlọ́pàá. ó fi kún pé lòdì sí ìròyìn tó gba orí ayélujára pé ní agbègbè Àkóbọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti pé ọkọ̀ kan gbìyànjú láti gbé òkú ìyàwó rẹ̀ sẹ́yìn ọkọ̀ kan. ó ní agbègbè Ògúntìlà ní Ọ̀jọ́ Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé kì í ṣe Àkóbọ̀. Àyànládé sọ pé ó pọn dandan láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà tí àwọn ọlọ́pàá sì tètè lọ síbi ìṣẹ̀lẹ̀ náà ní kété tí ìròyìn ọ̀hún ti tó wọn létí. nígbà tí àwọn ọlọ́pàá débi ìṣẹ̀lẹ̀ náà wọ́n bá òkú Precious nílẹ̀ ní ẹnu ọ̀nà afurasí ọ̀hún. wọ́n ní àwọn bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí òkú rẹ̀ tí àwọn sì ti ṣe àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí àwọn rí gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. agbẹnusọ ọlọ́pàá náà ni wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì fún àyẹ̀wò láti mọ ohun tó ṣekú pa gan-an ní pàtó. ó fi kún pé ìwádìí ti ń lọ láti fi ìgbóró òfin gbé Quadri lẹ́yìn tó ti fi ẹsẹ̀ fẹ́. iléeṣẹ́ ọlọ́pàá wá rọ ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ lórí ohun tó lè ṣe ìrànwọ́ fún ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ náà láti kàn sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn tàbí kí wọ́n lọ sí oríkò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. bákan náà ló sọ àrídájú rẹ̀ pé gbogbo bí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe ń lọ lórí ìwádìí ni àwọn yóò máa fi tó àwọn aráàlú létí tó sì gba gbogbo àwọn aráàlú lámọ̀ràn láti yéé tẹ̀lé àwọn ìròyìn òféègè tó ń lọ lórí ayélujára. gómìnà Ayédatiwa ò lẹ́tọ̀ọ́ láti jáde dupò gómìnà ìpínlẹ̀ Ondo nínú ètò ìdìbò tó ń bọ̀ o. èmi kọ́ ni mo sọ, ilé ẹjọ́ ló sọ bẹ́ẹ̀. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ lórí ẹ̀tọ́ Ayédatiwa láti díje dupò gómìnà Ondo fún sáà míì. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Àbújá ti gbé ìdájọ́ kalẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti dupò gómìnà ìpínlẹ̀ náà níbi ètò ìdìbò tó ń bọ̀. ṣáájú ní ilé ẹjọ́ gíga tó fi ibùjókòó sí ìlú Àkúrẹ́ lọ́jọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 ti kọ́kọ́ dájọ́ pé Ayédatiwa kò lè dupò gómìnà ìpínlẹ̀ náà ṣùgbọ́n tí gómìnà pe ẹjọ́ míì ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. nínú ìdájọ́ tí àwọn adájọ́ mẹ́ta fẹnu kò sí gbé kalẹ̀ pé ilé ẹjọ́ gíga náà ṣe ohun tó tọ́ nípa fífi àyè gba Akíndélé Ègbúwàlò tó pe ẹjọ́ láti ṣe àtúnṣe sí ẹjọ́ tó pè. adájọ́ Uchechukwu Onyemena tó ka ìdájọ́ náà síta sọ pé Ayédatiwa kò fìdí rẹ̀ múlẹ̀ nínú ẹjọ́ tó pè pé ìdájọ́ ilé ẹjọ́ gíga jẹ́ títẹ̀ tó òun mọ́lẹ̀ tàbí pé wọn kò fààyè gba òun láti ṣàlàyé ara òun. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà wá da ẹjọ́ náà nù tí wọ́n sì ní kí gómìnà san owó ìtanràn mílíọ̀nù 2 náírà 2 million naira fún ilé ẹjọ́ lórí ẹjọ́ tó gbé sí iwájú àwọn. ṣáájú ní ilé ẹjọ́ náà ti kọ́kọ́ da ẹjọ́ tí gómìnà Ayédatiwa gbé láti dá àṣẹ tí ilé ẹjọ́ náà pa lọ́jọ́ 27 oṣù kìíní pé kí gbogbo ìgbẹ́jọ́ tó wà ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ náà jẹ́ ìdádúró fún ìgbà kan náà. ilé ẹjọ́ ní àṣẹ náà jẹ́ ohun tó tọ́ lábẹ́ òfin fún wọn láti dáàbò bo àwọn ìgbẹ́jọ́ tó wà níwájú rẹ̀. wọ́n wòye pé àsìkò tí àṣẹ náà fi máa jáde wọ́n ti ṣe àkọọ́lẹ̀ ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Ayédatiwa pè tí wọ́n sì ṣe ohun tó tọ́ láti rí i pé ìgbẹ́jọ́ tó wà níwájú wọn kò di ohun àtẹ̀mẹ́rẹ̀. ilé ẹjọ́ ní bí Ayédatiwa ṣe ní kí àwọn dá àṣẹ tí àwọn pa lọ́jọ́ 27 oṣù kìíní nù
túmọ̀ sí pé ó ní kí àwọn kó ọ̀rọ̀ àwọn jẹ ni. Wọ́n wá sọ pé ìgbésẹ̀ tó yẹ fún Ayédatiwa láti gbé ní kó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn kó lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà, ìyẹn Supreme Court. Bákan náà ni wọ́n tún ní kó san owó ìtanràn mílíọ̀nù kan náírà, 1 million naira, fún bí ó ṣe ní kí àwọn gbé ìdájọ́ tí àwọn ti gbé sílẹ̀ sí ẹ̀gbẹ́ kan náà. Ikú mú akọni lọ o. Adégbòye Onígbìndé, akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles tẹ́lẹ̀, jáde láyé lẹ́ni ọdún 88, 88 years. Akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀, Adégbòye Onígbìndé, jáde láyé lẹ́ni ọdún 88, 88 years. Bọ́ládé Adésùyì, tó jẹ́ ọ̀kan lára ẹbí bàbá Onígbìndé, ló kéde ikú rẹ̀ fáráyé gbọ́. Adésùyì sọ nínú àtẹ̀jáde kan tó fi síta wípé pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ní àwọn kéde ikú olóyè Mòdákẹ́kẹ́, akíkanjú ọkùnrin, akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles àkọ́kọ́ tó jẹ́ ọmọ Nàìjíríà, bàbá, ọkọ, bàbá, ẹ̀gbọ́n àti ọ̀rẹ́ Adégbòye Onígbìndé. Nínú àtẹ̀jáde, ẹbí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé tó dára tí olóògbé gbé àti ipa tí ó kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹbí Onígbìndé sọ nínú àtẹ̀jáde náà wípé àwọn yóò máa kéde ètò ìsìnkú láìpẹ́. Onígbìndé ló kó ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2002 tó wáyé ní orílẹ̀-èdè Japan àti Korea. Onígbìndé ló ti kọ́kọ́ dípò akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà tí wọ́n ń pè ní Green Eagles tẹ́lẹ̀ mú lọ́dún 1982 sí 1984. Lọ́dún 1984 ni Onígbìndé gbé Nàìjíríà wọ abala àṣekágbá ìdíje AFCON, èyí tí Cameroon ti fàgbà hàn Green Eagles pẹ̀lú àmì ayò 3-1. Ó tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ FIFA àti CAF gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nígbà ayé rẹ̀. Gbogbo àwọn èèyàn, ní pàtàkì jùlọ àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ni wọ́n ti ń ṣèdárò akọ́nimọ̀ọ́gbá náà tí wọ́n sì ń ṣe ládùúrà pé kí Ọlọ́run ó ṣe ikú ní ìsinmi fún un. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Yóò sì dára fún yín.